Jerusalem sorrow. Eri mi mi, oye mi mi damo. Bàbá tí ó bá bẹ̀rù kò ṣọ̀rọ̀ ní rere. Ohun tó bá ń jẹ́ lọ́rùn ní kẹ́ ẹ bá wọn jẹ. Ọmọ bàbá l'Amẹ́ríkà o, orí nígbà nígbà ọkùnrin ṣe I recognize presence gbogbo wa dáadáa. Èmi ò lélẹ́dí lẹ́bi kankan, James ló bá akọrin ọba. Akúnlédè bàbá tiwa tó lọ sọ́run Ashanti. Torí pé èmi ò kúrí o, èmi ò dẹ̀ bọ́ tó ń jẹ lájúlé ọ̀run. Pàdé kan, bàbá ti pé bó jẹ́ ṣàwámà lọ́jọ́ níbẹ̀ ẹ máa bá wọn jẹ. Bó jẹ́ písà ẹ máa bá wọn jẹ. Ọmọ bàbá ò kúrí, èmi ò bọ́ tó ń jẹ lájúlé ọ̀run. Máa lè rúbọ̀ pààrọ̀ ní ti.
láṣẹ lédè bàbá tiwa àjẹgbọ́ bàbá túndé. Recognize Mr. and Mrs. Osho. Ẹkún lédè bàbá tiwa tó lọ sọ́run ṣàǹtì. Ẹ bá mi tọ́jú Mr. and Mrs. Tunde Ogutuga. Williams family. I recognize presence in gbogbo adada èmi ò lè kí ẹnì kankan. Bàbá Ziwa.
Yeah.
Orúkọ mi ni Engineer Israel Bamidele Engr Osho fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ fún ìsìnkú bàbá tọ́lọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ láyọ̀ tá dẹ̀ parí láyọ̀ ní ìrọ̀lẹ́ yìí. Mo mọ̀ bàbá bí 24 years ago nígbà tí mo fẹ́ ọmọ wọn, and láti gbà yẹn láti jọ ń ṣe bí tẹ̀gbọ́n-tàbúrò. Bàbá ò fi gbà kan mú mi gẹ́gẹ́ bí àná. Each time he sees me, he will address me as àbúrò. So the father-son relationship is so bond that so much that bí o lè fẹ́ ọ̀rọ̀ bàbá ṣeré. So bàbá jẹ́ ẹni tó yẹ kó wọ́n dúró lórí òótọ́ gẹ́gẹ́ bá àlùfáà ṣe sọ ọdún church lẹ́nìí. Bàbá ò lè gbà kéèyàn nǹkan tó bá di pé káyàn èèyàn jẹ́. Tó wáyé pé ẹrù ilé bàbá mọ̀ pé kìí ṣe tiẹ̀ tó ta tó bá ló fẹ́ tà pé máa pé bàbá máa kó báyìí ní ó máa pariwo síta pé rárá you're not the owner of the load. Nítorí máa tàrí rẹ̀ lẹ́rù. Bàbá má bínú a máa ṣí ẹ̀ bàbá ní rárá wọn ò ní ìdòwò ẹ̀. So bàbá jẹ́ nìkan tí wọ́n jẹ́ ní òtítọ́. Èèyàn ìmọ̀ rìn kò rí máa jìn. A lè sọ pé bàbá wọ́n lè jẹ́ nìkan tó jálágbára èèyàn kan bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nípa kéèyàn tí ó sọ àbí kéèyàn sọ nípa bí nǹkan tá a lè sọ pé kéèyàn mọ̀ nǹkan ṣe Ọlọ́run gbà fún bàbá. So ikú wọn was too sudden to me, was unexpected. Because nígbà tá a ṣe 80th birthday wọn ṣe mọ̀ plan pé tó bá máa di 90 o a máa ṣe tó máa lárinrin jù báyìí lọ. Ṣùgbọ́n rírò ń tẹ̀yàn ṣiṣẹ́ ń tọ́lọ́run. So I want to thank everybody who make themselves available for the burial of my father-in-law, who incidentally addressed me as àbúrò all the time, all the days. So wọ́n máa kí mi dáadáa. Mi rò pé bàbá lo ìwọ fún mi rí ẹ̀yin so respectful elderly man. So mo miss bàbá gan. Mo ti gbàdúrà pé ikú bàbá kò ní jákúfà lẹ́rìn àbí kò ní jákúfà láàrin ẹgbẹ́ kò ní jákúfà láàrin ìlú. Ọlọ́run á bá wa gbé bàbá sáfẹ́ rere. Àwa náà tá dẹ̀gbẹ̀yìn tẹ́ ṣe fún wọn àwa náà nìkan jù lọ bá wọn lọ́hùn nìkún kékeré. Once again I want to thank and appreciate everybody for coming to the burial of my father-in-law, Pa JACOB Babatunde Ogutuga, and those who contributed immensely in cash, in kind, prayer support, in every area. I want to say thank you to them all, and I'm praying God that ohun ayọ̀ báyìí fún kó àgbà fún kó arúgbó làwọn máa bára wa ṣe ìkómọ ọmọ ìsọmọlórúkọ ìgbéyàwó ìṣílé lọ́lọ́mọ máa gbà fún wa láti bára ṣe. So once again I want to sincerely appreciate everybody for making it a date with us. Àwọn kan ti wà pẹ̀lú láti bí ọjọ́ mẹ́rin sẹ́yìn. Gbogbo àwọn tó bá mi wa mọ́tò mo dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo àwọn tó bá lọ sọ́jà mo dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn tó bá jókòó sí kitchen mo dúpẹ́ lọ́wọ́ wọn. Everybody has contributed his a little best
in one way or the other. So mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣé and God bless you.